ètò ìjíròrò òwúrọ̀ ló tún gbòde. ètò yìí ló ń bí mo lè kí yín káàbọ̀ kí n máa fi ìlú pẹ̀ kú àwọn ojúbà. ètò tó kọ́ ni lọ́gbọ́n tó fún ni lóye ó gbà ṣàlàyé ètò ìjíròrò òwúrọ̀. ètò yìí ló ń ìlànà ìṣẹ́gbọ́. gbogbo ìkan pàtàkì láwùjọ lẹ máa bá níbẹ̀ gbogbo ohun tẹ́ fẹ́ mọ̀ nípa wọn ni wọ́n máa sọ. most of àwọn ọmọ tó wà talented tó ní ìlú àti láti wà fún society. pẹ̀lú Ola Onabajo lórí Startimes Television Yorùbá níbi tá a ti ń ṣàfojúsùn ayé tó rẹwà. Yorùbá yín ẹ máa rí gòrò ẹ máa wo Startimes. Bàbá mi mo ní ìyìn ló ń fẹ́ o àrí ìrọ̀ àlá olódùn ọmọ rẹ̀ ìyìn ló ń fẹ́ o gbanigbani tá a sáyà ọ̀rọ̀ mọ́ oníṣẹ́ fàyàtì ìyìn ló ń fẹ́ o ọpẹ́ ló ń jẹ bàbá mi ọba tí ń pa wá mọ́ láláì gbòbí. Ìyìn ló ń fẹ́ o bàbá tó ń ṣọ́ wa láláì ìgbẹ̀jẹ̀ lọ́wọ́ wa. Ìyìn ló ń fẹ́ o Ọlọ́run tí ń ṣe wá lóore láláì ní ìsìrègùn. Ìyìn ló ń fẹ́ o ọpẹ́ ló ń jẹ bàbá mi. Mo ní wọ́n mọ̀ kí ọ ní wọ́n mọ̀ kí ọ ní wọ́n mọ̀ gbé ọ̀gá ní lójoojúmọ́ ìwọ ṣáà mọ̀ tọ́jú mi lọ èmi ò mọ̀ yìnyán lógo ni. kábíyèsí olódùmarè bàbá mi oníyìn ìyìn ojoojúmọ́ ìyìn ló ń fẹ́ ọpẹ́ ló ń jẹ tiẹ̀ gangan ò ní gbowó ò ní gbòbì ò ní béèrè nǹkan kan lọ́wọ́ wa ju pé ká ṣàmọ̀ yìn ọ́ lọ ká mọ̀ gbé ọ̀gá lójoojúmọ́ nítorí ẹ̀ náà lèmi ṣe ń yìn ọ́ lọ́jọ́ tèmi tí mò ń gbé ọ̀gá mọ̀ pé ìyìn ló ń fẹ́ ọpẹ́ ló ń jẹ tiẹ̀ ìyìn ló ń fẹ́ ọpẹ́ ló ń jẹ tiẹ̀ bàbá mi tí ń ṣọ́ wa tí ń pa wá mọ́ bí ẹ̀yin ojú ìyìn 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 gbogbo yín tẹ́ ti darapọ̀ mọ́ wa lórí ètò lóòrè ní ẹ jẹ́jọ́ máa yin Ọlọ́run alààyè lógo kájọ máa gbé ga nítorí ẹ̀yin tí ẹ jẹ́ kọ́kọ́ fi ìyìn dán wò ná kí wọ́n wò ó bóyá kò ní ṣe gbogbo re tó kù nínú ayé yín ẹ jẹ́ kí n máa fi gbogbo atótónu mi tí mo ti ń ṣe yìí náà kí n máa fi kí yín kó àmójúbà àkọ́tún ètò ìjíròrò òwúrọ̀ lọ́jọ́ tèmi lórí Startimes Television Yorùbá tiyín orúkọ tèmi Ola Onabajo ayọ̀lúwa ṣọlá fún mi aláṣàkẹ́ tiyín gangan náà ni bẹ́ẹ̀ dẹ́rẹ́ ẹ ti mọ̀ pé àyájọ́ ọjọ́ tá a wà yìí bẹ́ẹ̀ bá ti rẹ́ mi ẹ sì tún rí èkejì mi náà ni ẹ mọ̀ ńlẹ̀ ẹ mọ̀ káàbọ̀ sí bẹ́ẹ̀ bá ti rọ́lá ẹ ti ráyọ̀ bẹ́ẹ̀ ni ẹ ráyọ̀ ni bẹ́ẹ̀ bá ti ráyọ̀ ẹ ti rọ́lá ẹ sì rọ́lá náà ni gbogbo àwa máa ranra wọn lọ́wọ́ bẹ́ẹ̀ ni yóò mọ yìí lù bí Tọ́lá bá ti wà Báyọ̀ bá ti wà kí ló tún kù gbogbo ẹ̀ ti kí là ń bá ká ìyẹn ní pé ẹni bá ti lọ́lá tó láyọ̀ dandan ni kó lálàáfíà yóò ní gbogbo nǹkan tó kù dandan ni ìfọ̀kànbalẹ̀ gbogbo ohun tó bá kù báyìí pátápátá ìrọ̀rùn ni ló bá dé. ǹjẹ́ jíjí tèmi náà jí lówùrọ̀ yìí mo yí ká ọ̀tún mo yí ká òsì sí lédùá níbi tí mo ti ń yin bàbá mi Bọ́lá náà ṣe yìn ún ìrí Elédùmarè wú inú rẹ̀ dùn orí Elédùmarè á wù inú rẹ̀ yọ sí mi nítorí pé kí ni èmi gbìyànjú àti dúpẹ́ fún ohun t'Olúwa ṣe fún mi mo wá pẹnu mi mọ́ lórí àròyé èyí tí ò tí ì ṣe torí mo nígbàgbọ́ pé ní ìyí tó ti ṣe fún mi yẹn àwọn mi ò tí ì nẹ̀ tí ò dẹ́ ṣe wọ́n ló béèrè fún tí ò ṣe mi mo béèrè tó jẹ́ pé òun ló kàn ṣáà tí mo rò pé nǹkan báyìí ni mo fẹ́ tọ́ba òkè wá wò pé ìwọ ọmọ mi ohun tó kàn ẹ́ kù lélẹ́yìí tó wá fi jíǹkì mi tẹ́lómi ò sì ní ọ̀rẹ́ wa yé máa ṣàròyé ohun tó ò tí ì ní máa fojoojúmọ́ dúpẹ́ ìtọ́lọ́hun ti ṣe fún ẹ̀yìn táwọn èèyàn kan ṣe ń làkàkà láti rí èyí la fi ń kí yín káàbọ̀ sórí ètò ìjíròrò òwúrọ̀ lónìí
special edition leléyìí ẹ mọ̀ pé tẹ́ ẹ bá ti rí wa tá a ti dé àti dé ni. tẹ́rìn ti bọ́ sẹ́nu wa báyìí. adé bá a ṣe ń dé. ẹ máa rí pé atmosphere yẹn máa ń change. àwa tún ti dé. kẹ́tì mọ̀ pé inú ìdílé yín là ń bọ̀. kẹ́tì mọ̀ pé ọlá ayọ̀ dé. àbí o. bá a ṣe ń dé. a máa dé ni a máa rẹpẹtẹ ni. ẹ̀rí ni yóò mọ̀ wà lọ́ọ̀dẹ̀ yín. ọ̀gá mo ti compose orin. ìyá àkókò. mo ti compose orin fún un. ṣé dára nǹkan tá à ń sọ tá a bá ṣe ń dé báyìí láyọ̀ ṣe ń sọ̀kalẹ̀ pé ẹ̀rín yẹn ó pẹ̀kẹ́ ọlágbọ́n. èèyàn wà jẹ́ ìyá àkókò kó mọ̀ rẹ̀ rìn. kó má rẹ̀ rìn. ọgbọ́n ké. ẹ ti wá kú ewu ọmọ o. ẹ kú ewu ọmọ o. kò lè yé yín ẹ̀yẹn ṣàmà bá láyọ̀yọ̀. máa kí wa kú ewu ọmọ. a tún dúpẹ́ fóore eléyìí tọ́lọ́run tún ṣe fún wa. àwa ń fi àsìkò yìí a fi ń rawọ́ ẹ̀bẹ̀ sí Elédùmarè fún gbogbo abiyamọ gbogbo obìnrin tó ń wojú Ọlọ́run fọ́mọ ní sáà tá a wà nítorí pé ètò yìí ètò ìdílé ni gbogbo abiyamọ pátá ló máa tọwọ́ àlàbòsùn. ẹ sì wá fi máa pa ọmọ báyìí láṣẹ Ìdùmarè lára láṣẹ Ọlọ́run bá ẹ̀yin ṣáà ti ṣe kinní kan ẹni gbàgbọ́ bákan náà ẹ sì boníire yọ àbí ẹ bọ́ lọ́mọ yọ ẹ bọ́ lọ́mọ jó mo bọ́ lọ́mọ jó mo sùn láwùjọ ọmọ pékélé péké mo bọ́ lọ́mọ. ó yá gbẹ́jọ́ ìjó pété ìjó pété. mo bọ́ lọ́mọ jó mo sùn láwùjọ. Pékélé péké mo bọ́ lọ́mọ. Sún sẹ́yìn. mo bọ́ lọ́mọ jó mo sùn láwùjọ ọmọ. Pékélé péké. má wọrí gbogbo yín pátápátá yẹn tẹ̀ ń wojú Ọlọ́run bí èkejì mi ṣe sọ. ipe láìpẹ́ láì jìnnà à ń bọ̀ wá bá yín yọ̀. lágbára Ọlọ́run ẹ̀yin náà ó sì bá wa náà yọ̀ ayọ̀ ò ní pẹ́. káwọn aráalé ká máa tẹ̀síwájú. èyí la fi kí yín kábọ̀ sórí ètò lọ́jọ́ tòní. Yétúndé Adéyẹmọ òun lèmi ń jẹ́ èmi lọ́mọ wọn Oǹdó òkè àgbẹ̀ àkókò nílé bàbá tó bí mi lọ́mọ dúdú yẹmí lórúkọ bàbá tó bí mi lọ́mọ èmi lọ́mọ Àgbógbómọ̀jà ọmọ àtórí ìlẹ̀kẹ̀ dólùkọ Ọ̀yọ́ ọmọ wàá ọmọ wò ọmọ wàwà wówó aya wọn ló mú Èkìtì àwọn Adéyẹmọ ló gbé mi nígbà tí mo lọ pa àwọn náà sọ mí dọ̀rọ̀ bọ̀ báyìí. ẹ káàbọ̀ sórí ètò Ìjíròrò Òwúrọ̀. mo sọ fún ẹ pé kò máa dáyẹ̀ tó o gbọ́. iyán yìí náà ni. ẹ máa jẹ iyán yìí ni máa jẹ iyán lójoojúmọ́. tí bá jẹ iyán wọn máa bínú. wọ́n á bínú. wọn tiẹ̀ fẹ́ ń lẹ pa. Ọlọ́run ti bẹ́ẹ̀ ṣe. ó ga jù ẹ ti rí bó ṣe máa lọ lórí ètò pẹ̀lú èmi àti èkejì mi lówùúrọ̀ ìní ẹ ti mọ̀ pé gbogbo ọ̀rọ̀ tá a sì máa mú sẹ́nu láì ọjọ́ tá a wà yìí òun náà ni ọ̀rọ̀ ìdílé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ilé wa báwo la ṣe ń ṣe báwo la ṣe ń rìnyànjú sí ọ̀rọ̀ kékeré tá a máa fi ṣí wa létí òun la pe àkórí ẹ̀ ní bá òkú ìṣe òtán gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tá a ti mẹ́nu lé náà tí èkejì mi ti mẹ́nu lé bóyá ẹ̀yin ń wojú Ọlọ́run àbí nǹkan kan nínú ìdílé wa bá òkú ìṣe òtán òun ni ọ̀rọ̀ tá a mú dání lé ní tá a fẹ́ fi ṣera wa létí ọ̀rọ̀ àwọn bá mi ni nítorí ọ̀pọ̀lọpọ̀ wa la fẹ́ràn láti máa tètè sọ̀rọ̀ ìtínú tá a bá ń wojú Ọlọ́run fún nǹkan kan tàbí èkejì amúkàn fi ti ọmọ mo fi nà ń bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ oyún la ní nílé ayé mo fi nà án sáfẹ́fẹ́ fún wa ni ìbá jẹ́ pé ẹ̀yin fẹ́ ṣe nǹkan yọkan tàbí méjì nínú ìdílé yín bóyá ẹ̀yin ti ń wojú Ọlọ́run náà fún nǹkan kan ẹ ti lóyún nǹkan rere ẹ wá òpéjọ làwọn tó bí bá òkú ìṣe òtán gbogbo wa tá a wà ní ọkọ nìwọ fẹ́ ní tó sì ti wojú Ọlọ́run títí o ti ń pé 40 lọ. wá dàbí pé Ọlọ́run ti rántí ẹ. o ti ń pé 45 lọ o sì tún wà wò pé àsìkò àti lọ́kọ gan ṣé kò ti máa kọjá báyìí. testimony ìyá 50 kan 50 ó ṣe ìgbéyàwó tó ń lọ sí registry tó ń fẹ́ legally ọkùnrin tó fẹ́ kò ìbímọ rí. táyé gbọ́ tọ̀run mọ́ bẹ́ẹ̀ ni. ṣẹ̀ríṣẹ́ ọkùnrin tó fẹ́ kò bímọ rí kò sì ń ṣe ọmọ 20 ọdún. kò ń ṣe ọmọ 20 ọdún o. òun náà ti pé 50 ọdún. ìyẹn ni pé èèyàn kan wà ńlẹ̀ fún ẹ tó ń dúró dì ẹ bóyá sábàbí kan àbí nǹkan kan ló ń mú ìdíwọ́ yẹn dẹ̀kẹ̀rẹ́ ó ṣeéṣe pé Ọlọ́run mọ̀ sí láti mọ̀ pé bóyá fáwọn nǹkan kan láti kọjá lọ kò sẹ́ni tí Ọlọ́run ò lè ṣe. ó ti rántí orin bá mi lórin kan wọ́n ní
èyí kì í ṣe òpin, èyí kì í ṣe òpin o, ìṣubú tí orí yẹn kì í ṣòpin rẹ̀, ó sì máa dìde o, bẹ́ẹ̀mi ṣe máa ń kọ́ nìyẹn, ó sì máa dìde o, má fààyè fún Sátánì kó gbògo lórí ẹ, èyí kì í ṣe òpin. Lè tó ń túmọ̀ sí tá a fi ń ṣera wa létí nínú gbogbo àwa ìdílé tàbí ìwọ tó tẹ̀ tí ì di onídìílé tó ti darapọ̀ mọ́ wa lórí ètò lénìí wípé bá òkú báyìí ìṣe ò tán, ẹ jẹ́ ká ní ìrètí, ẹ jẹ́ ká ní ìgbàgbọ́, ká sì máa tẹ̀síwájú torí irú ìwọ tó ń wá ọkọ ó ní àwọn nǹkan tó yẹ kó rọra máa ṣe, kó o máa múra dáadáa, kó o máa appear neat, appear smart. ó dẹ̀ má di Margaret Thatcher. Ẹlòmíì frustration àti mú pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni kò sọ́kùnrin tó fẹ́ Margaret Thatcher níyàwó tó yẹ kó bí ọmọ alẹ́ kókó tá a máa kanra. kò sí sọ́kùnrin tó fẹ́ ọ̀bùn. kò sí náà. ó ṣeé ṣe kí bóyá ẹlòmíì tó ní òun kọ́kọ́ àbí òun ṣe kinní kan ọkùnrin tó fẹ́ ó ṣeé ṣe kó jẹ́ ẹ̀yìn ìkùlé yín ló wà. ṣùgbọ́n tí wọ́n bá dẹ̀ ti jẹ́ ọ̀bùn. ọlá ọ̀bùn yẹn ò tiẹ̀ dá o. àwọn ọmọkùnrin tó wà ń sìn wọ́n gbajúmọ̀ gan wọ́n fi ń jú bàjẹ́ kí ló ń ṣe. kí ni fine girl fine babe kọkùnrin yẹn máa fine kò sọkùnrin tí ò fẹ́ fóbìnrin tó fẹ́ fóbìnrin tó ugly. bẹ́ẹ̀ni. fine girl ní gbogbo ọkùnrin fẹ́ tó dẹ̀ neat. tí ẹ̀ dúró ná jẹ́ sáré yá àbàrà díẹ̀ nítorí sọ́ọ̀sì ó ní fine girl ní gbogbo ọkùnrin fẹ́ òjùbọ́ tẹ̀ máa rí obìnrin tó fine tó máa lọ máa fẹ́ ọkùnrin tó ugly kí ló máa ń ṣẹlẹ̀ gan-an níbo lóògùn ti wá. irọ́ ogun ò wà bọ́lá ṣe pé káwọn ọkùnrin jẹ́ essential commodity tó bá ti di pé afẹ́ fọ́kọ nìyẹn ó máa sábà ṣẹlẹ̀ pé obìnrin máa ń fine ju ọkùnrin lọ dáadáa àti pé kò wá sí nǹkan tọ́lọ́run dá tí ò dáa kò sí o àwa gbọ́dọ̀ pé bọ̀bọ̀ tá à ń sọ pé kò fún àyẹn náà bóyá kò package ni tọmọ bá package tán kí ló ṣe gbà bẹ́ẹ̀ tó sí gbọ́nlẹ̀ èyí ti rọ́kùnrin náà tó yẹ pé ńgbà tí ìyàwó ẹ̀ fẹ́ àwọn ọ̀rẹ́ ìyàwó ẹ̀ ń wò pé kí ló dé wàá dé. tí ò wá rọ́kùnrin mọ́ ni. nígbà tí bọ̀bọ̀ máa bẹ̀rẹ̀ sí ní package báyìí olódi tí ṣéǹjì ti ń dé sápò tí bọ̀bọ̀ gan wá ju t-shirt tó máa mú kí mọ́tò tó máa ṣe báyìí àwọn ọ̀rẹ́ ìyàwó lọ́wọ́ ni ó ń kó ẹ̀ka sọ sáà. náà fi ó wà ń bẹ̀. ṣé wàá òkè náà fi kúnlẹ̀ sí. àwọn kan náà ti sọ bẹ́ẹ̀ fún ṣe ńlá fún mi tèmi náà rí gbà kan. irọ́ ni o. àwọn tí wàá sọ pé ọkọ mi ò fáyìn o ó dáhùn pé ṣéǹjì ni wọ́n sọ pé àpapọ̀ wọn gbẹ ṣàpò wọn ò gbẹ báyìí ṣáwọn eléyìí máa tọ́jú ẹ báyìí. abẹ́rẹ́ ọlọ́run. a dúpẹ́ fọlọ́run eléyìí kì í ṣe òpin òun náà la mú sẹ́nu gbogbo ibi tí ẹ ti ń wò wá tẹ̀ tí ń gbọ́ wá pátápátá gbogbo ìṣòro kan tàbí méjì tàbá ńlá kọjá ẹ jẹ́ ká máa rántí pé kò kí ń ṣe òpin náà nìyẹn àsìkò sì ń bọ̀ tí a máa la àwọn kìnìyàn kọjá tá a sì máa tó wá gbégbá ọpẹ́ tó pọ̀ rẹpẹtẹ bá òkú ìṣe òtán ọlọ́run kú ní fi ikú tó yàwó pa wá láṣẹ ọlọ́run tí adé òkè lọ́run kárẹ̀ fi ẹsẹ̀ ràjò ó ní wo la fẹ́ wá lọ wò nílé báyìí. ó ní ká lọ wò lórí ètò ìjíròrò òwúrọ̀ ṣé ká lọ wo Pasuma àbí ká lọ wo ní Saheed Òṣùpá kan. èyí tó bá ti wù ẹ́ èwo ni ká lọ wò ń bẹ̀ èmi ti fẹ́ sọ pé ká lọ wo Pasuma ìyàwó mi àbí nǹkan tí wọ́n ṣe ní kò pẹ́ ó dáa ká lọ wo Paso. rọ́rọ̀ ọ̀fẹ́ ni ní gbogbo àyájọ́ ọjọ́ òní. tẹ́nìkan bá mi wá rí ọ̀gá ńlá ò tẹ́ bá bá mi rí wọn ẹ bá ń sọ fún wọn pé à ń wá wọn lórí ètò ìjíròrò òwúrọ̀ ṣe ńlá nìyẹn o. à ń wá wọn a máa rí wọn alájì máa ń bízì gan. a máa rí wọn alájì àwọn ayé náà. wọ́n máa wáyè fún wa. ẹja ńlá làwa náà lè rí wa kẹ́ ẹ sọ pé ẹ lè yàn ọ́ làbí mo parọ́ ni. bẹ́ẹ̀ni. ẹni tí ò rí wa. kò rí nǹkan kan. kì í ṣe ti gbéra. ẹ jẹ́ adé òkè lọ́run à ń padà bọ̀ ẹ kú kalẹ̀. padà sórí ètò ìjíròrò òwúrọ̀ lórí Kaftan television Yorùbá tiyín fún ìfẹ́ náà yìí tẹ́ ṣe ń darapọ̀ mọ́ wa lórí ètò èmi Ọlá àti èkejì mi Ayọ̀
lájọ wà lórí ètò. mo ṣe ń wù ẹ́ àbí pé mi rí ẹ rí. ọmọ mi Ọlọ́run má jẹ́ òṣèṣe ńlá fún mi léṣe. ó mọ̀ pé o ní special èjì kan èjì yẹn kò bọ́ sí kọ́nà kò bọ́ sáà ní tàràrà ó rọra wà níbi gègérégègé yín méjèèjì ìyẹn gan lásán bí bẹ́ẹ̀ bọ̀dá mi bá ń bínú báyìí ó bá ra smile báyìí. Ijiroro ìjà ò tán nìyẹn. ó ti tán ni. ẹ káàbọ̀ padà sórí ètò ẹ̀yin èèyàn wa. ó dáa lórí ètò lórí ni ẹ ṣàrẹwọ́ tí èkejì mi ń jù wọ́n ṣe ń jù náà mo sì ń hàn. ó gbúdọ̀ hàn ni. ó dáa ọ̀rọ̀ tá a máa fi gbára wa níyànjú tá a máa yànnà náà lénìí òun ni ọ̀rọ̀ tí àwọn kan wá kó wa bá nínú ilé agodo wa ń bì wọ́n pé ṣó tiẹ̀ dáa kí ọkọ àti ìyàwó kí wọ́n jọ máa run joint account kán jọ máa dáwó pọ̀ sí ojú kan náà nílé tó jẹ́ pé tí ìyàwó bá fẹ́ ná £1 ọkọ gbúdọ̀ mọ̀ sí i. ọkọ gbúdọ̀ mọ̀ sí i kó bọwọ́ lù kó tó gbà jáde tí ọkọ náà bá fẹ́ ná ṣíṣì tó já létí ìyàwó náà gbúdọ̀ mọ̀ sí kó bọwọ́ lù. lọ́jà àjọ jẹ́ àbẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí náà lápá ọ̀dọ̀ tara wa ń bí kí ni wọ́n rí sí kí ni èròǹgbà tí káàfòye gbé nípa joint account láàrin lọ́kọláya ká fi ìrírí gbé. bíbélì ní àwọn tá a bá ti so pọ̀ kẹ́nikẹ́ni kó má ṣe yà wọ́n kẹ́nikẹ́ni má ṣe yà wọ́n kí ohunkóhun kó má ṣe yà wọ́n kí joint account kankan kó má ṣe yà wọ́n. wọ́n tán rẹ̀. èmi ò lè ní joint account ò dáa o joint account dáa ó dáa ọ̀nà tèmi fi wò ní pé tí ọkọ àtìyàwó bá máa ní joint account wọ́n lè ní joint account kó ní kálukú wọn náà dẹ̀ ní personal account míì lọ́tọ̀ọ̀tọ̀ joint account yẹn á jẹ́ ń pé bóyá lóṣooṣù o a fẹ́ máa fi iye báyìí sí bóyá business kan ló wá o tówó wọlé o a fẹ́ máa fi iye báyìí sí kí joint account yẹn kó yàtọ̀ sí personal account tó jẹ́ pé ìyàwó ó fẹ́ ṣe gá ó lè náwó ẹ̀ bó ṣe wù. a fẹ́ ṣerun a fẹ́ ra bèrè kọ́yàn ó fẹ́ mo fẹ́ màmí nílò nǹkan àwọn ẹbí mi fẹ́ ṣe nǹkan báyìí tí ò ní jẹ́ pé ìyẹn ló máa fa ọ̀wù ìjà bí tó sì jẹ́ kálukú ló ń ṣiṣẹ́ kò ń ṣe pé àbí èèyàn kan ò ṣiṣẹ́ èèyàn kan ń ṣiṣẹ́ àwa ní joint account èèyàn tí ò wá ṣiṣẹ́ ńkọ́ tó bá wá nílò owó ńkọ́ meanwhile signature kan gbúdọ̀ ṣe kinní kan pẹ̀lú kan. bẹ́ẹ̀ni signature méjèèjì gbúdọ̀ wà ká tó lè gba £1 jáde. ìyẹn ó le gan o. tó bá ti jẹ́ joint account. ìyẹn ó le gan ìyẹn lágbára so ojú tí mo fi wò ó nìyẹn tá a bá ti jọ ní joint account yẹn gan kó tó di pé a ní gan ẹlẹ́ran ara ni wá o a lè sọ pọ́kọ àtìyàwó ni wá ní tòótọ́ gbèǹdéke ti gbúdọ̀ wà fún joint account yìí tí nǹkan báyìí bá ṣẹlẹ̀ ibẹ̀ la fẹ́ lọ bóyá emergency case ni o bóyá a fẹ́ kọ́lé ni o bóyá a fẹ́ ra mọ́tò ni o bóyá joint account owó school àwọn ọmọ ni o tó ṣe gbòógì kí a ti kọ́ ti speculate ẹ̀ kó ti wà ńlẹ̀ pé nǹkan báyìí la fẹ́ fi ṣe. ìyẹn ni ìwọ solicit bí mo ṣe rí nítorí ọ̀rọ̀ joint account tá à ń sọ yìí ọ̀pọ̀lọpọ̀ ìdílé ní joint account tó ti túká. bẹ́ẹ̀ni. àwọn máa sọ pé I love you torí tọrùn àìṣe kínní kan torí tọrùn nígbà tí wọ́n jọ fẹ́ wọnú ìgbéyàwó I can die for you I will die for you I will do this for you I will do that for you ni àjọ ń ṣe tí kálukú wọn ti ọkọ àti àwọn ti wá lọ́jọ́ wọ joint account ṣùgbọ́n nígbà tí ìfẹ́ bẹ̀rẹ̀ tí fẹ́ ṣì ń gbóná. tó ń gbóná torí mi tẹ̀ ti rí ìkan rí tó jẹ́ pé wọ́n ti jọ bẹ̀rẹ̀ àwọn fámìlì ọkọ wọ́n bá fẹ́ lo £5 ọkọ adé o màámi nílò £5 o bàámi nílò £10 o àbúrò mi tó wà ní University of kinní kan a máa sanwó square
ìyàwó sì ń comply ó ń comply ó wá ṣe gàdá ní àsìkò gbà kan ìyàwó ló wá nílò owó tó wá pọ̀, owó tó wá ṣe díẹ̀ láwọn àsìkò gbà yẹn ìnáwó lọ́dọ̀ fámìlì sí wọn ìyàwó lọ́kọ bá bẹ̀rẹ̀ sí ní kọ̀ǹpléènì owó yẹn ti pọ̀ jù nítorí pé iṣẹ́ tí ọkọ ń ṣe ó dà pé ayé ìgbà yẹn ìyàwó ṣe tíṣà ayé ìgbà tí owó tíṣà ò dẹ̀ tiẹ̀ tí ìgbé pẹ́ẹ́lí rárá ṣùgbọ́n ọkọ ń ṣe iṣẹ́ tó lówó lórí dáadáa lọ́kọ bá bẹ̀rẹ̀ sí ní kanra kí màmá lọ dúró ná kí kinní kan lọ dúró ná ìyàwó bá fárígá. ó máa fárígá. nígbà tí bá tiẹ̀ fẹ́ ṣe operation this and that. ibẹ̀ láti mówó náà. ó tiẹ̀ tọrọ gan. ó kọ́ lọ fàáyọ ni. tí mo fi ń bọwọ́ lùwẹ̀. pé ó dẹ̀ ti di joint account àjọ màmá náà ni. ìgbà tí àbúrò ẹ̀ dat fẹ́ lọ sí University of that. kí ló ń ṣẹlẹ̀ òun wá nílò owó kékeré ń sìn ẹ wá rántí pé owó ti pọ̀ jù tọrọ ìwádìí iṣu àtàyànyàn yam pepper scatter. àtúrọ̀ mo ṣáà ń ṣiṣẹ́. kò ṣáà ṣe pé mi ò ṣe rárá. kò ṣe pé mi ò ṣiṣẹ́ tó bá sọ pé tó bá jẹ́ pé wọ́n ní kébì náà máa kówó tí mò ń pàjọ látijọ́ yìí. àṣà ti débì kan. ó ti débì kan ẹ̀yin náà lẹ́dẹ̀ẹ́ náà gbogbo tó ti wá di pé ibi ibẹ̀ ni kálukú ti pín gààrí. àti ibẹ̀ ni kálukú ti lọ ní ọ̀tọ̀ọ̀tọ̀. lórí joint account. joint account. kò yẹ kó lè tó yẹn. òun ni a fi ń ní pé ká jọ yànnàná ẹ̀ gbogbo àwa tí irú eléyìí tó ti ń ṣẹlẹ̀. ṣó mọ̀ pé àwọn personal attitude kankan individual differences ó máa ń sábà ń ṣe àkóbá fún ìbáṣepọ̀ lọ́kọláya bí irú joint account yìí ń sìn. Naturally tí ọkọ tàbí ìyàwó tó bá jẹ́ pé ó ní ìwà ìfifúnni ìwà àmójúkúrò tó láwọ́ tàbí ìwà àmójúkúrò tó ní ìwà gbogbo wa one love keep us together ìfẹ́ kan náà ṣó mọ̀ pé àwọn irú nǹkan báyẹn kò ní máa jẹyọ. So àwọn personal attitude individual differences wa a nílò láti máa rò ó kànlẹ̀kànlẹ̀ ká tó máa agree ká tó máa gbà láti máa ṣe irú àwọn nǹkan báyẹn papọ̀ ní lọ́kọláya pàápàá jùlọ tó bá ti di bí ń pé ọ̀rọ̀ olówó dé account ṣé wọn kan tó bá yẹ pé ilé la fẹ́ kọ́ tajọ́ ń dáwó tajọ́ ń kọ́lé ṣé o mọ̀ pé gbogbo wa la jọ máa gbé bẹ̀ àwọn ọmọ á gbé bẹ̀ àwọn ọmọ á gbé bẹ̀. lọ síbi àdúgbò yẹn náà nítorí mo tún ti rí ìkan rí ọkọ àtìyàwó tán ní joint account tán fi kọ́lé tí divorce dé tọkọ ní òun lòun lé ìyẹn ń kọ́. ṣé joint account náà fi jọ kọ́lé. joint account náà fi kọ́lé divorce wá dé ọkọ lọ lọ́tọ̀ ìyàwó lọ lọ́tọ̀ wọ́n á ní ilé ńkọ́ kí la ṣe máa ṣe ọkọ ní ìyàwó ò ní àṣẹ sí Mr and Mrs orúkọ òun làwọn fi ralé bẹ́ẹ̀ mi ṣe ń jẹ́ Ọ̀nàbàjò ń sìn àwọn kan fi Mr and Mrs. kò sí Mr and Mrs. Lágbájá Ọ̀nàbàjò pé Ọlọ́run má jẹ́ àwọ̀ gà o a dẹ̀ ti sọ bẹ́ẹ̀ lọ́jọ́ kan o a sì máa gbé lọ́ọ̀yà wá torí ètò yìí lórí ìkíni. tó máa bá wa jọ̀nà náà ẹ̀ àwọn tí irú ẹ̀ ti ń ṣẹlẹ̀ pé bóyá ọkọ àtìyàwó jọ kọ́lé kò wá sí orúkọ personal orúkọ. Ọlá ṣe tẹ̀lé àwọn tó bá tún wá ní joint account tí wọ́n tẹ̀ sì jẹ́ Mr and Mrs. tí ò tiẹ̀ sí orúkọ wọn bẹ̀ ṣé wọn kó má tiẹ̀ ṣì dáa ṣebí àfojúrí joint account nìyẹn àìmá fojúrí joint account ńkọ́ tó jẹ́ ń pé aṣáájọ ń dọwọ́ yẹn pọ̀ ni àjọ ń kọ́lé ni àjọ ń dájọ yẹn ni tó dẹ̀ yẹ pé gbẹ̀yìngbẹ̀yìn èèyàn kan ló máa tọwọ́ bò èèyàn kan lójú pé kò sí tiẹ̀ ń bẹ̀. kò sí tiẹ̀ ń bẹ̀ nígbà tí ẹnìkejì ò lẹ́lẹ́rìí tàbí kó sọ pé ẹtì ẹ kéré ń bẹ̀ so mo ti lò ó. ní ó ní lọ́kọláya kan tèmi mọ̀ ó kò jẹ́ pé ọ̀rọ̀ yìí máa ń sábà fẹ́ máa ń sílé àwọn ọkùnrin díẹ̀díẹ̀ nígbà míì àwa dẹ̀ máa ń try láti máa fẹ́ fi síbì kan ju bì kan lọ bẹ́ẹ̀ni ẹ má bínú ẹ̀yin bàbá wa tó wá jẹ́ pé
ọ̀rọ̀ yìí ó fẹ́ máa fi sọ́dọ̀ yín. Àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan wà tó máa fi ó ṣeé ṣe kó fi sọ́dọ̀ ọkùnrin lénìí ni á tún fi sọ́dọ̀ obìnrin náà lọ́jọ́ míì. ìyá wa yìí àìfojúrí joint account ni wọ́n jọ ń ṣe nítòótọ́ wọn ò sí báǹkì but joint account la máa pè nígbà tó bá jẹ́ ń pé ìyàwó kò ń ṣe ń pé ó mọ sálárì ọkọ ẹ̀ tààràtà tó yẹ pé gbogbo owó tí òun ń pa ni wọ́n fi ń kọ́lé ni wọ́n fi ń ralẹ̀ ni wọ́n fi ń rán ọmọ lọ sí school. owó tíyàwó ń pa tó dẹ̀ jẹ́ ń pé ọkọ nǹkan tó bá ní ló máa filẹ̀ nígbà tó bá wùjọ ṣé yẹn náà ń ṣe joint account. ìyẹn gangan ló lórí joint account. tó dẹ̀ wá jẹ́ pé ayẹ́sọ̀dà. tó wá jẹ́ pé gbẹ̀yìn nígbà tó wá di pé bóyá àwọn ọmọ dàgbà tán àbí tí nǹkan kan ṣẹlẹ̀ tí ó ṣe ọkọ máa sọ pé ìwọ ló bá mi kọ́lé ni nígbà tí ò sákọọ́lẹ̀ fún títí débi pé ọkọ yẹn á sọ pé gbogbo iṣẹ́ tó kúkú ń ṣe náà àmọ́ nǹkan tó fi ń ṣe kó máa tán máa sọ fọ́mọ pé o máa jọ ìyá ẹ wọn ò lè nínáwó ṣe kó má ṣọ gidi jáde. bẹ́ẹ̀ dẹ̀rẹ́ gbogbo life savings obìnrin yẹn ilé ló fi tọ́jú ẹ̀yin náà fi ṣe bọ̀kọ̀tọ̀ fún jẹ. tán ní lè jẹja méjì tó jẹ́ pé bíi mẹ́rin ni. dádì máa jẹ. n tá à ń sọ tá à ń gbéyẹ̀wò láàárọ̀ ẹ̀ ni pé kí ọkùnrin àti obìnrin kí wọ́n da owó pọ̀ tí àwọn olóyìnbó ń pè ní joint account láti máa fi tọ́jú ilé tọ́jú ara wọn ṣé ó bójúmu ṣé lọ́dọ̀ tiyín kí ni èròǹgbà yín kí ni plight tiyín ṣé ẹ̀yin fọwọ́ sí to have joint account with your spouse. ọ̀pọ̀lọpọ̀ ìgbà a máa ń agitate wípé joint account àwọn tí wọ́n bá máa ṣe kí wọ́n máa rò ó dáadáa nítorí pé ọ̀pọ̀lọpọ̀ advantages ló wà ńbẹ̀ ọ̀pọ̀lọpọ̀ disadvantages ló wà ńbẹ̀ ẹ já ṣe báyìí jáde òkè lọ́nà tó bá padà dé ká wá mẹ́nu lé advantages and the disadvantages ó túmọ̀ sí pé àwọn àǹfààní àti àwọn kùdìẹ̀kudiẹ tó wà nínú kí lọ́kọláya kí wọ́n máa ní joint account tá bá padà dé láti lágbára àmàwárì àmàwá sọ ó ní wo ló fẹ́ ká lọ wò. ìjà lọ wo orin ọlá. ẹ rántí ọlá lé ní èwo wá lẹ fẹ́ wò ń bẹ́ o orin ìfẹ́ o. èyí tí ọlá àti ọmọkùnrin pupa kan báyìí kọ báyìí. àbí Dàmọ́lá Ọlátúnjí. Dàmọ́lá Ọlátúnjí kí ni orúkọ ẹ̀. Smile. Smile. Some say smile is cheap. But difficult to share. Sometimes hard to get. Baby, smile for me. Some say smile is cheap, but difficult to get. Sometimes hard to get. Baby, smile for me. Ìfẹ́ mi, fẹ̀rín ẹyẹ mi sí o. Inú dídùn ló móríyá o. Ìfẹ́ mi, ayọ̀ mi, onítèmi, ọ̀rẹ́ mi, ó yá smile for me. Ó dà èkejì ní ká tún lọ wo smile láti ọwọ́ Ọlá Ọnabajo ká fífi ẹsẹ̀ rájò ńlé. Tá bá padà dé ká wá tẹ̀síwájú náà ọ̀rọ̀ tá à ń sọ. Ẹ má gbàgbé à ń sọ̀rọ̀ nípa joint account ìdáwópọ̀ láàrin lọ́kọláya láti máa fi ṣe ìtọ́jú ilé. Ẹ kú kalẹ̀ à ń padà bọ̀. Ẹ káàbọ̀ padà sórí ètò ìjíròrò òwúrọ̀ lórí Kaftan television Yorùbá tìyín. Lẹ́mi àti èkejì mi náà la jọ ń jíròrò lórí nípa joint account ìdáwópọ̀ láàrin lọ́kọláya. Eléyìí tó jẹ́ pé kó tó di pé a lọ sílé agbára à ń sọ àwọn nǹkan tó máa ń ṣokùnfà àti àwọn nǹkan tí ìdáwópọ̀ náà tún máa ń ṣokùnfà nínú ìdílé wa. Ayọ̀gbénú kó tó di pé a lọ sí ilé agbára lẹ́ẹ̀kan pé tá bá fi padà dé a máa wá sọ àwọn àǹfààní tó wà ńbẹ̀ nítorí a ti ń sọ àwọn àdójúkọ àti kùdìẹ̀kudiẹ láti mẹ́nubà ṣùgbọ́n kí lọ́kọláya máa ní joint account náà ó ní àǹfààní tó pọ̀ rẹpẹtẹ ó yá jẹ́ ká ṣíra wo àǹfààní díẹ̀ ká tó tẹ̀síwájú. Lára àǹfààní àkọ́kọ́ tí mi mọ̀ pé wà lára ẹ̀ ni pé
tí lọ́kọláya bá ní àpapọ̀ àpamọ́ owó ó máa ń jẹ́ kí wọ́n máa fiyè sí ọ̀nà tí wọ́n máa gbà náwó. Kò ní sí ìnákúnà. Kò ní sí ìnákúnà. Wastages kò ní sí. Kò ní sí ìnákúnà. Kò dẹ̀ tún ní sí àwọn ìnákúnà náà ni ọ̀nà tí ìnákúnà ń gbà wá. A reduce. Ó dẹ̀ tún pọ̀. Wọ́n ní tó ń lọ ojú owó burúkú. Àwọn ọ̀nà tí ìnákúnà ń gbà wọlé. Ìrọ̀ ṣọ́lọ́hùn lèmi fi advice ń pé kó ní kálukú náà ní personal account. Àwọn ọ̀nà tí ìnákúnà mi máa gbà wọlé yẹn ìyẹn á máa lọ sí personal account. Wàhálà tó ní kálukú nìyẹn kó máa ràn. Bó ṣe fẹ́ ìwọ pé nínú èyí tá a jọ ń làágùn. Yìí tá a jọ ń kó òun lẹ sì tún máa tún kó fún àwọn sérékodé. Àgbẹ̀dọ̀wọ̀ ògbòdò kan. Ó tún máa ń jẹ́ kí kéèyàn mọ́ lọ kí ẹ mọ́ lọ mọ́ gbèpè láì fẹnuṣẹ́ torí ọ̀pọ̀lọpọ̀ èpè ló wà téèyàn ò fẹnuṣẹ́. èyí tó ń jáde lọ́kàn ló pọ̀ jù ó sì ló burú jù. Ọ̀pọ̀lọpọ̀ èpè ló wà téèyàn ò fẹnuṣẹ́. A ò jẹ́ kí n gist yẹ. Ó yá. Èèyàn kan lọ́jọ́ kan ni ọkọ ẹ̀ bá gbé lọ sí bùtíìkì pé kó lọ mú aṣọ. Wọ́n bá ní àṣẹ àwọn sisi dádì ni ló ń ta aṣọ ready made. Káìkáì abẹ́rọ̀ lọ́hùn. Ọ̀rẹ́ wa yìí olóhùn ṣàwòrán. Bàbá ò sì mọ̀ pé. Arábí mọ̀. Olóhùn òwúrọ̀ kó lọ jẹ́ pé nínú joint account ni wọ́n ti máa mú owó. Kò sí nǹkan tó fi ń ṣèyàn. Kéèyàn má wàá kéèyàn má wàá rọ̀. Ọlọ́run má jà ṣòwò ṣọ́ọ̀tì. Ọlọ́run má jà ṣòwò ṣọ́ọ̀tì. Irú eléyìí tí mò ń sọ fún ẹ lẹ́ẹ̀kan yẹn náà, irú tí mo ní ọ̀pọ̀lọpọ̀ èpè ní ọ̀pọ̀lọpọ̀ èèyàn ń gbà tí ò dẹ̀ tẹnu jáde. Ìwọ tó ti ṣiṣẹ́ lọ tó ti ṣe wàhálà kí ọkùnrin kan wá dé kó wá ní ò dẹ̀ fún mi ní 50,000 bẹ́ẹ̀ yẹn tó sì jẹ́ pé obìnrin lẹ fẹ́ fi gbé lọ sí ìrìn àjò. Ṣé èpè àfẹnuṣẹ́ àti ẹ̀ṣẹ̀ àmọ́mọ́dà. Obìnrin yẹn ò lè mọ̀ kó fẹ́ fi ipò gbé lọ. Ó ní mò ń sọ pé láì irú obìnrin bẹ́ẹ̀ tí ò bá ṣépè àfi tí ò bá lẹ́lẹ́dà. Ibi tẹ́lẹ̀dà ló wá yí mi sí. Tó bá lẹ́lẹ́dà irú ọkùnrin bẹ́ẹ̀ yóò mọ gbè pé tó bá fẹ́ ṣe ṣìnà ẹ̀. Ó yá ọlá advantages. Mú owó ẹ̀ lápò ara ẹ̀. A ti sọ yẹn advantages lásán. Advantages lásán. Ó jẹ́ wá ránṣọ mọ́rọ̀ yìí báyìí. Mi ránṣọ mọ́. Ìwọ náà kọ́ ló dálẹ̀. Má jẹ́ káwọn bàbá aládàálẹ̀. Ìwọ ló dálẹ̀. A sì ní ká yànnà náà ká tú iṣu dé ìsàlẹ̀ kòkó. Ara nǹkan tá à ń sọ nípa àwọn àǹfààní tó wà nínú kí lọ́kọláya máa dáwó pọ̀ náà rí pé kò ní sí ìnákúnà láàrin lọ́kọláya. Wọ́n á dẹ̀ láfojúsùn. Wọ́n á láfojúsùn àpò owó tá a ti pa yìí nǹkan báyìí la fẹ́ fi ṣe. Kò ní sí pé lágbájá kankan máa ṣàdédé kí wọ́n bọwọ́ lọ fi máa ṣe nǹkan tí ò àfẹ́ra mọ́tò àfẹ́kọ́lé ní ìtumọ̀. Tá bá ti jọ ń dáwó pọ̀ mọ́tò la fẹ́ fi owó ilé ra o tó bá ti tó iye báyìí o ọmọ la fẹ́ fi rán lọ sókè òkun o tó bá ti tó iye báyìí o. a fẹ́ travel out ní a jẹ́ kí lọ́kọláya náà. a reduce iye bàbá wa kan tó ti kú ní ọdún mẹ́wàá sí. 1960 a fẹ́ yẹ́yìn òkú padà. Ìgbà yẹn kò tí ì sówó owó ti dé sí. Owó ti wá dé sí. Ẹni tí ó jẹ́ igbákejì òní sọ pé ṣó wà òkè. Ṣé mo yọ ọdún tí mo fi kówó ìjọ tó irú eléyìí ló wá fẹ́ fi lọ yẹ́yìn òkú ṣó ààrẹ o. Àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àǹfààní pọ̀ ó sì tún máa ń jẹ́ kí lọ́kọláya náà kí wọ́n nífẹ̀ẹ́ ara wọn nítorí pé ọ̀nà tí àwọn méjì ń gbà náwó wọ́n jọ mọ̀ ọ́n. Ó dẹ̀ máa ń fa closeness intimacy ó máa ń fa owó dẹ̀ kí la máa fi báwo la ṣe máa fi báyìí ẹjọ́ máa jíròrò ẹjọ́ máa sọ communication àdánmọ́rán. Gbogbo ẹ̀ lọ ni pé tá a bá ti níbẹ̀rù Ọlọ́run àti individual differences tí mo sọ yẹn àní ní issues pẹ̀lú ọ̀rọ̀ joint account. Ó jẹ́ joint account tó lákọọ́lẹ̀ ni o ó jẹ́ joint account tí ò lákọọ́lẹ̀ ni o. Èmi tiẹ̀ ti rí ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin o àti obìnrin o tó yẹ pé wọ́n jọ ń ṣe joint account tí ò tiẹ̀ lákọọ́lẹ̀ o tí ò dẹ̀ wá sí ọ̀wọ̀ tí ò sí gbọ́n mi sí omi ò tó o nítorí pé ìbẹ̀rù Ọlọ́run wà ìfẹ́ náà tó jiná ó dẹ̀ tún wà. Mo rí ọ̀rẹ́ àtọ̀rẹ́ gan tán jọ ń ṣe joint account
tí ò dẹ̀ sí wàhálà tí ò tẹ̀ tún ṣe lọ́kọláya. Gbogbo ilé ìtamú sẹ́nu lórí irú ẹ̀ ní òun náà ni pé má jẹ́ kí a jẹ́ kí joint account kó máa da ìgbéyàwó wa rú. Àwa tá a bá jọ mọ̀ pé mi trust ọkọ mi pẹ̀lú owó ìyẹn ò kì í ṣe pé ẹ nífẹ̀ẹ́ ara yín ẹ kúkú má jọ ṣe joint account kó má bàa dogun kó má bàa dọ̀tẹ̀. Ṣùgbọ́n ìwọ tó wọ pé ọkọ mi mọ̀ owó manage ìyàwó mi náà ó prudent kíní kan a lè manage joint account tí wọn náà dẹ̀ mọ̀ pé o ò ní kọ́lọ́fín o ní àwọn tí ẹ fẹ́ tẹ́ máa sanwó iléèwé wọn. tó bá wá jẹ́ pé ẹni tó yẹ pé cheerful giver ní kọ́ bí àkọ́kọ́ jẹ́ cheerful giver onínú dídùn ọlọ́rẹ̀ kò sówó tí ò lè fún yàn ṣé ìyàwó yẹn ò ní máa wò pé tá bá lọ ṣe joint account sí òun náà la jọ ń sọ òun là ń sọ kò ṣe pé ó ná nínàkúnà o. òun là ń sọ wípé ìwọ tó bá ti mọ̀ pé irú ọkọ ẹ rí bẹ́ẹ̀ o ò ní lè bá dáwó pọ̀ ìwọ ní àwọn nǹkan tí wọ́n fẹ́ fi owó tiẹ̀ ṣe ọlọ́run ò fún wọn ní ẹ̀bùn cheerful giver bóyá minimal giver ni wọ́. tọ́lọ́run sì ti tẹ ọlọ́run lọ́rùn pẹ̀lú tiẹ̀. pẹ̀lú minimal yẹn. yes now. tó o mojú owó tó o mowó náà. àwa má rí di elódù ọmọ àrè lọ́lọ́run. àbí. àti ẹ̀ lè mọ ohun tó ṣe kínní lọ́dọ̀ tiẹ̀. nǹkan tá à ń sọ náà rèé tẹ́ bá ti wo ẹnì kejì yín tẹ́ bá ti jọ wò ó pé ẹnì yìí a lè jọ ṣe joint account kálukú dúró kí kálukú sì máa ṣètò ìṣúná owó ti ara ẹ̀ ní mẹ́lọ́mẹ́lọ́. tẹ́yìn bá wá ní ọ̀rọ̀ kan tàbí méjì tẹ́ fẹ́ bá wa sọ nípa ọ̀rọ̀ joint account bóyá bá a ṣe ń sọ ṣe lẹ́yìn tiẹ̀ ní láíláí ọlá àtayọ̀ kò rí bẹ́ẹ̀ o. sẹ́yìn ṣe. ẹ tẹ àwa ò sọ pé àwa ń ṣe àbí o àdẹ̀ tún sọ pé à ṣe ń tẹ́lòmíì máa sọ fún wa gbogbo ẹ̀ là ń sọ ṣe fún ẹ̀yẹn o à ń ṣe àdẹ̀ tún ṣe. bẹ́ẹ̀ ni torí gbogbo wa náà la kóra wa pọ̀ bẹ́ẹ̀ ni lórí tẹlifíṣàn tá à ń sọ. àwa ń ṣe joint account àtúnṣe joint account so bó bá ṣe wá rí lọ́dọ̀ tìyín tẹ̀yin bá fẹ́ ṣe ẹ̀ ṣe ọlọ́run máa tì í lẹ́yìn tẹ́wọ́dẹ̀ tún wò pé ẹ̀ ṣe náà bákan náà ni. ṣùgbọ́n àti mẹ́nu bà gbogbo àwọn kùdìẹ̀kudiẹ tó wà nù ká ṣe joint account lọ́kọláya a tún ti mẹ́nu bà àwọn àǹfààní ètò bá ti wá wọ̀nyí bẹ́ẹ̀ ní kẹ́ ẹ ṣe. mo ní gist fún ẹ mo gist kan tó ajá sáré ṣe gbéborun ó ṣe pàtàkì ìran obìnrin ló máa ń ṣe gbéborun ó ń lọ rúyé awuyewuye ẹ̀ ń lọ nígboro wípé tí ọkùnrin kan àtobìnrin kan tán bá jọ ní date wípé ọkùnrin yẹn ló yẹ kó san gbogbo expenses date yẹn fún obìnrin yẹn from A to Z dórí wig tó máa wọ̀ dórí aṣọ dórí bàtà dórí. wíìgì dẹ̀ tí wọ́n báyìí kí tiẹ̀ ní òun sí. kí máa yà báwo ni èròǹgbà tiẹ̀ náà. in fact mi tiẹ̀ mọ nǹkan tí mo fẹ́ sọ. o mọ ibi tó ti fẹ́ ló máa ra gbogbo ẹ̀ béèrè lọ́wọ́ ẹ̀mí mímọ́. kí n béèrè lọ́wọ́ gọ́gùn. ẹ̀mí mímọ́ ni mo ní obìnrin ló máa ra gbogbo ẹ̀. ṣé ọmọbìnrin yẹn kò ní kankan ńlẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó fi ń ṣoge. ṣe bí èèyàn kan ló invite ẹ̀ fún date tí ò bá capable kí ló invite ẹ̀ fún date fún. capable bíi ti bó o. wọ́n ní o capable. no date tó ń lọ yẹn ta ló máa náwó. ta ló máa náwó ṣé bóyá wọ́n jíjẹ fẹ́ lọ mímu fún eatery bóyá wọ́n lọ fún. gbogbo obìnrin kọ́ ló like oúnjẹ. ok wọ́n á kàn gbé lọ wọ́n á kàn máa wojú ara wọn bíi tèmi báyìí mo lè mú omi nìkan mo ti wá. omi yẹn ń kọ́ wọ́n ní sanwó ẹ̀. omi múrí márùn. ọlá obìnrin tó bá sọ pé òun ní date pẹ̀lú ọkùnrin pé gbogbo nǹkan pátápátá ni ó máa ṣe fóun lọ́dọ̀ tèmi ó fẹ́ kú díẹ̀ káàtó. ó kù díẹ̀ káàtó ó yá kí ni. ó lè ṣòmọ̀ as per padi to padi náà ó lè ní àmì ìdẹ ní nǹkan báyìí ọ̀tọ̀ tí ẹ̀ ní pé o pè mí fún date. wọ́n á ṣíwó wíìgì fún ẹ. naturally èèyàn tó fẹ́ pè ẹ́ fún date ó ṣeé ṣe tí ò bá ń ṣe ìgbà àkọ́kọ́ tí ẹ kọ́kọ́ máa ríra ni ó ṣeé ṣe kó jẹ́ pé o ti máa jàǹfààní gangan lọ́dọ̀ ẹ̀ kó tó lè invite. kó tẹ̀ jẹ́ gbà àkọ́kọ́ gan-an ṣé ó túmọ̀ sí pé ẹni kó raṣọ fún ẹni sógun láyé ni. jẹ́ kí n sáré gist ẹ náà tó kó bá ọmọbìnrin kan lọ́dọ̀ ọmọkùnrin kan tó nífẹ̀ẹ́ gidi gan nìyẹn o ìyẹn lòun gbé jáde ìgbà tóun gbé jáde òun kọ́kọ́ lọ fún ní treat náà wọ́n lọ sí ilé olóúnjẹ tìbílẹ̀ kan tó jẹ́ tó sọ ní wọ́n lọ wéwọ́ wọ́n lọ wéwọ́ wọ́n jògùfè ebi sì ti ń pa wọ́n náà tó náwó sí bíi ìgbín nǹkan tó dẹ̀ wọ́n níbẹ̀ yẹn ni
ẹja panla ọsàn gbígbẹ yẹn àwọn kan ńláńlá ló náwó sí tó ṣe ròǹdẹ̀ròǹdẹ̀ wọ́n dẹ̀ tẹ́ lọ́rùn wọ́n fún lóúnjẹ àwọn oníjẹkújẹ wọ́n fún lóúnjẹ akú má mojú dìbò ẹja ṣáwá olú wọn máa ń jẹ tán lẹ́ǹkan ni tí wọ́n gbogbo ẹ̀ fún léraléra náà bá ń lọ lọ́nà lójú ọ̀nà náà bá kọjá níbi bùtíìkì ló bá tún lóun fẹ́ ra sí béèrè pé kí ni bùrọ̀dá lóun ṣe fún bọ̀dá ṣe ni bọ̀dá lóun páàkì ó ní kó bọ́lẹ̀ láyé òun ò fẹ́ rí mọ́. káìkáì ó sì nífẹ̀ẹ́. kékílódé lẹ́yìn gbogbo nǹkan tó ti jẹ nǹkan tó jẹ gòhùngòhùn lẹ́ni olóyìn ní yìí nìkan ló tún wá ló fẹ́ ra aṣọ nǹkan tó máa kọ́kọ́ gbé jáde nìyẹn o ó sì jẹ́ tán lẹ́ǹkan ni ó ti jẹ́ kí ló tán wá lè tó lẹ́ǹkan. bẹ́ẹ̀ ẹ̀ sì rọra ẹ má ṣe àwọn bọ́dà wa àwọn dáyà ẹ̀rí nísìn ẹ̀yin daddies ẹ̀rí pẹ̀yìn là ń support nísìn ẹ̀yin àbí ṣe ti rí báyìí sìn ó ti bọ́ sọ́dọ̀. ẹ má dá wọn lóhùn nǹkan tẹ́ bá lè ṣe fún wọn ẹ ṣe fún wọn. Mo ráwọn ọmọ yẹn náà tán rún tó mọ́ lórí social media báyìí tán ní do you know the cost of being a fine girl in Lagos is very very expensive. Ṣẹ́yìn gan òṣìṣẹ́ rárá láti lè tọ́jú ara yín. láti tọ́jú ara yín ní wíìgì ilé ọ̀pọ̀lọpọ̀ déètì ló tiẹ̀ jẹ́ pé àwọn nǹkan tó máa ń yọrí sí ní tó dáa ni ẹlòmíì kàn lè invite ẹ fún date kó jẹ́ pé at the end of the day business lẹ máa sọ bọ̀ ń bẹ̀ ṣùgbọ́n tó bá ti fi ìjẹ́wọ̀bìà tó tún fi dàrú láti lẹ̀. wọ́n ti ní lọ́kàn ní pé ìjẹ́wọ̀bìà then gbogbo àwọn ọmọbìnrin òde sí wọ́n ti nígbàgbọ́ pé tọkùnrin bá ti pè àwọn fún date àwọn jọ fẹ́ àjọṣepọ̀ eléyìí tí ò yẹ kó rí bẹ́ẹ̀ àìmọye èèyàn tó lè pè é fún date kẹ́kàn jọ sọ̀rọ̀ kẹjọ ṣeré kẹkàn ní ìgbádùn ráńpẹ́. tí wọ́n gan bá béèrè nǹkan níwọ̀n ọkùnrin ò ní fìlọ́kulọ̀ lọ ẹ́. bẹ́ẹ̀ni nígbà tó bá ti béèrè gbá tó ti béèrè àwo tó fún ẹ ìwọ gan mọ̀ pé déètì tó ń lọ fún yẹn lálà máa lu. kùtùkù àwò. láì ṣe àwọn obìnrin kan tó yẹ pé nígbà tó ti ń jẹ́ ẹ̀gbìn ọkùnrin á ti náwó. ó wá ní ká má bù ú sàásù. ó sú mi o. tó sọ pé lejú pa kálápa má rẹ́rìn. ó ṣe má rẹ́rìn. nígbà tẹ́ ti sọ dídàkudà. wọ́n á jẹ́ ìgbín wọ́n á jẹ gbá wọ́n wá dé yàrá ńlá wọ́n wá láwọn rí kò sí. ó wá ní pé kó má le kọ́ wá sọ fún pé kó lejú pa. kó wá ní lejú. àwọn ọkùnrin ti ń sọ́nsìn tó bá ti fẹ́ gbóbìnrin lọ sí dèsì gan wọ́n á ní ṣèṣe pé òun ṣe red card. tí red card bá má ṣòpò jẹun. má wà kó ṣèrè má ṣòpò jẹun ẹlòmíì wà nílẹ̀ wọ́n á ní kí wọ́n lọ wà on vacation nìyẹn jẹ́ kí ẹlòmíì rí zoom. wọ́n á jẹ́ káwọn ẹni lẹ́ni náwó ó wá di pé ẹ fẹ́ lọ sínú swimming pool ẹ máa wá sọ pé red card wà ń tà. ìyá wa kò dáa olúwa mi ẹ má jẹ́ a máa ṣí ẹ̀rọ olúwa mi ẹ ti tẹ̀kẹ̀ pásọ́nà ẹ ti tẹ̀kẹ̀ pásọ́nà. tọkùnrin bá ṣe nǹkan tí ò dá fáwọn obìnrin náà ó máa ń dùn wá ó máa ń dùn wá kíní yẹn máa ń dùn ẹ jẹ́ àwọn yànnàná ẹ̀. so gbogbo awuyewuye tá à ń sọ yìí àwa ọmọbìnrin tá a wà ń tà ń sìn ẹ jẹ́ ká máa yára wà ní brain. ó sú mi o ẹlòmíì àmà lọ kò ní lè mú 1,000 naira owó mọ́tò. èmi máa ń sọ fáwọn èèyàn nígbà tí mo wà ní sisi tí mi tí mari tí ọkùnrin kan bá fún mi ní date. kì í sisi náà ṣì ní báyìí. àti dọ̀yánú gbá báyìí tó bá fún mi ní date invite. bẹ́ẹ̀ni. gbogbo owó nǹkan tí mo máa lè náwó sí lọ́hùn. ó ti gbúdọ̀ pé kẹ̀ ó máa wà nínú àpò àpamọ́wọ́ mi. nígbà tó jẹ́ pé nǹkan tó lè afford fúnra wọn láti jẹ́ nǹkan tí mo lè afford láti san owó ẹ̀ òun ni màá náwó sí láti lè jẹ ní date. tó bá jẹ́ ordinary meat pie lówó ẹ̀ wà nínú pọ́ọ̀sì mi. tó bá ní what do you care for miss pie má ti dáa tó. táwọn ajẹ́ tó ní sọ wá di kitchen assistant gbẹ̀yìn. tó bá ní kí ló tún kù àti ní ẹ fún wa lẹ́lẹ́rìn dòdò sí i. kí ni wọ́n máa ń mú kiri inú ìgò tó máa ń dàbí ọlọ́sàn yẹn. ayé ìsìn nìyẹn ayé tá à ń sọ yẹn ẹlẹ́rìn dòdò ni ẹ bá ti fún wa lẹ́lẹ́rìn dòdò ìṣe dúdú o ìṣe pupa o tí mo mọ̀ pé tó bá gba ẹ̀yìn kọ̀rọ̀ lọ tí bá ṣí àpapọ̀ mọ́ mi owó tó wà bẹ́ẹ̀ yóò san. ó yẹ pé owó tó wà bẹ́ẹ̀ gan-an ó máa fùtù bí ìyàwó méjì. mi ìbá wọn ṣe rí láyé mi kákùnrin kan wá ní then let me take you out kí n wá máa náwó sí ìgbín
kí n náwó sí ìgbín tí mi lówó ẹ̀ lọ́wọ́ kí n náwó sí ṣíkìn tẹ́yìn ẹ̀ ṣe báyìí. tí ẹ̀ débẹ̀ kó jẹ́ pé kó máa bẹ̀ ẹ́ jọ jẹ léyìí jẹ́ owó yìí wà ńlẹ̀ bá mi náà bá wa náà àti náà ló kù jẹ́ ìnáwó yìí kára mi fúyẹ́. kí ìwọ náà wá sọ fún wọn pé ẹ jọ̀wọ́ kọ́ mi bẹ́ẹ̀ ẹ má bínú mo wà ókè. ṣé láwọn ọmọ tó wà ń tà sí. èyí tá à ń sọ fún wa náà ni pé gbogbo àwọn ọmọbìnrin tá wà ń tà sí ẹ jẹ́ kí integrity wa kó máa bá wa lọ gbogbo ibi tá ẹ má jẹ́ ká máa hùwà ọmọjú ọ̀rọ̀ lárí ìwọ tó ń gbé ilé pákó ní orí ghetto tó kàn ṣàdédé nìkan tó gbé ọkọ̀ bọ̀gìnì tó dẹ̀ fẹ́ tún ayé ẹ̀ ṣe tó dẹ̀ ti fi ìgbádùn ìṣẹ́jú 5 tó wá nawọ́ sí bọ̀kọ̀tọ̀ nawọ́ sí igbá nawọ́ sáwo ntí bàbá lákú bàbá ẹ̀. tó yẹ pé tipátipá lẹ fi ń rí jẹ lọ́jọ́ kírísímàsì kí ni tẹ́ ẹ̀ rí jẹ lọ́dún 10 irú ìwà bẹ́ẹ̀ ò dáa nǹkan tí ò dáa kò lórúkọ méjì kò dá ló ń jẹ́ jámọ̀ tí fi lè dágbére àsìkò wa ti sáré ó ti ran sọmọ́ kínní òun jù kí ló dé sọ̀rọ̀ ẹ̀ o àwọn ọmọge tí wọ́n ń wọ̀ ẹ̀ ń. ẹ má bínú pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ ní lónìí ẹ jẹ́ àánú níbi tó bá taba inú àwọn dádì ti dùn. inú wọn dùn. tó ká máa fèyí ṣe lọ o gbogbo ẹni tó bá taba lẹ́ẹ̀kan sí ẹnu kó lè dáná ní kígbà yìí ó lè sàn wá Yetunde Adeyemo lórúkọ tèmi ẹ pàdé mi lórí ẹ̀rọ alátagbà Instagram @ayongbenu_alaga kí n máa fèyí ṣe lọ kí n darí ètò sí ọ̀dọ̀ Ọlá. ẹ ṣe Yorùbá máa ń sọ̀rọ̀ kan wọ́n ní kí n dùn kó pọ̀ ṣókè òun náà ni ọbẹ̀ oge pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ náà dẹ̀ ní gbogbo ta ti nà ní pọ̀pá lé ní gbogbo ẹni tó bá ti tàbà kó ẹ jẹ́ ká máa ṣàtúnṣe ni ẹ má jẹ́ ká fi ṣe ìbínú àwọn ọmọ òde ìwòyí náà dẹ̀lélé ọ̀pọ̀lọpọ̀ ni ó wà o Ayọ̀gbénú tí wọn ò mọ̀ láì dá o bẹ́ẹ̀ ni tẹ́ ẹ̀ mọ̀ láì dá bóyá nítorí àdúgbò tẹ́ ti bára yín tàbí ayélujára àti ìgbò ọ̀làjú àwa ń sọ wípé kò dáa tó ẹ jẹ́ ká máa sinmi ẹ̀dọ̀ ká má bàa fi wàdùwàdù àbí ìkánjú lá ọbẹ̀ tó gbóná. Orúkọ tèmi ò tí yí padà Ola Onabajo ni mo ń jẹ́ ayálò aṣọlá fún aláṣàkẹ́ tí yín gangan tí ò kọ́ mọ̀ tẹ́ bá ti wá fẹ́ bá wa sọ̀rọ̀ gbogbo social media handles mi pátápátá @Onabajo Ọláwálé tó bá jẹ́ orí Kaftan TV lẹ ti fẹ́ bá wa sọ̀rọ̀ @Kaftan TV Yorùbá ẹ tẹ gbogbo àtẹ̀jíṣẹ́ yín ẹ tẹ gbogbo èròǹgbà yín gbogbo ẹ̀ la máa rí àsìmá tó fi èsì tó dáa sí i fún yín báwa tí wọ́n sọ pé ìrìn àtayọ̀ láti fi pàdé yín lóòrọ̀ ọ̀la Ayọ̀gbénú já máa juwọ́ sáwọn ará lé pé kán jẹ́ kí ìfẹ́ kó máa gbilẹ̀ lọ́ọ̀dẹ̀ ó dàbọ̀. ètò ìjíròrò òwúrọ̀ ló tún gbòde. ètò yìí ló ẹ jẹ́ ká fi lè kí yín káàbọ̀ kí n máa fi kí yín pé ẹ kú àwọn ojúbà. ètò tó kọ́ ni lọ́gbọ́n tó fún ni lóye ó gbà ṣàlàyé ètò ìjíròrò òwúrọ̀. ètò yìí ló ní lájú ṣẹ́ gbọ́. gbogbo ìkan pàtàkì láwùjọ la máa bá níbẹ̀ gbogbo ohun tẹ́ fẹ́ mọ̀ nípa wọn ni wọ́n máa sọ. most of àwọn ọmọ tó wà talented tó ní ìlú àti láti ọ̀fà society. pẹ̀lú Ola Onabajo lórí Kaftan television Yorùbá níbi tá a ti ń ṣàfojúsùn ayé tó rẹwà. Kaftan television Yorùbá àti yín ẹ má yí kúrò ǹjẹ́ ẹ máa wo Kaftan